kí yín ẹ tún kú dédé àkókò yìí ẹ sì káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online tv níbi tá a ti máa mú àwọn àgbọ́gbárímú ìròyìn wá sétí ìgbọ̀nyìn àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a máa fi kẹ́kọ̀ọ́ tá a sì jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ ní dódì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún ẹ jẹ́ máa mú ìròyìn náà kà báyìí lóní kùnkùndùn. ìròyìn eléyìí tó kọ́kọ́ lákàkì lọ́wọ́ mi fún ti tàsìkò yìí ló wá láti ìpínlẹ̀ Ondo níbi iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ṣe fi kélé òfin wọ́n fi gbé ọmọkùnrin kan tó jẹ́ ọdẹ ìbílẹ̀ ní agbègbè ọ̀hún èyún ọlọ́dẹ àwọn tí máa ń dẹ̀gbẹ́ tí wọ́n porúkọ rẹ̀ ní Àjẹgbà Joseph látàrí pé ó yìnbọn fún ọdẹ ẹgbẹ́ rẹ̀ látàrí pé ọdẹ ẹgbẹ́ rẹ̀ ọ̀hún ń bá ọ̀rẹ́bìnrin rẹ̀ ń bá lájọṣepọ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan ni pé ìlú Ìpọ̀n Àkókó níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn gúúsù ìpínlẹ̀ Ondo ọ̀nà ní ìwọ̀ oòrùn gúúsù Àkókó ọ̀nà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ yìí ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ gangan wọ́n ní ọdẹ náà ló sọ dìímọ̀ pé òun dẹ̀gbẹ́ lọ gẹ́gẹ́ bí ìṣe òun ní alẹ́ ọjọ́ ọ̀hún ó ní ọgbà ibi tí òun á dẹ̀gbẹ́ dé tó ń rí pé ọta àbọn òun ti fẹ́ mọ́ sáfẹ́rẹ́ ó ní ni òun bá ṣẹ́rí padà lọlé láti lọ sùn lálẹ́ ọjọ́ náà sí ilé ọ̀rẹ́bìnrin òun ó ní ṣùgbọ́n ńgbà tí òun ó débẹ̀ òun ò pé tìtẹ́lẹ̀ wípé òun ń bọ̀ ó ní ìgbà tí òun sì débẹ̀ ńkọ́ wípé òun bá ilẹ̀kùn tán ti ilẹ̀kùn náà látẹ̀yìn ni òun fẹ́ lọ yọjú lójú fèrèsé yìí lójú wíńdò láti lọ sọ fún ọ̀rẹ́bìnrin òun pé kó ṣílẹ̀kùn fóun o wípé òun ti dé ó ní ọgbà bẹ́ẹ̀ bí òun ṣe ra dọ́gbọ́n ṣe fèrèsé ló ń rí ọ̀rẹ́ òun lórí ọ̀rẹ́bìnrin òun tí wọ́n jọ ń ní àṣepọ̀ lọ́wọ́ ó ní ìbínú ẹ̀ ló mọ̀ mú òun tí òun fi yin ìbọn tí ń bẹ lọ́wọ́ òun pẹ̀lú ẹ̀ta tó kù sínú ẹ̀ ló fi yin ìbọn mọ́ ọdẹ ẹgbẹ́ òun lẹ́sẹ̀ látàrí pé ń bá ọ̀rẹ́bìnrin òun lájọṣepọ̀ ní báyìí wọ́n ti wá gbé ọ̀rẹ́kùnrin ọ̀hún wọ́n ti wá gbé ọ̀rẹ́ rẹ̀ eléyìí tó jẹ́ ọdẹ wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn níbi títí ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí eléyìí tó yìnbọn mọ́ ìkejì rẹ̀ ó ti wà ní àkólò àwọn ọlọ́pàá títí ń jẹjú pàkópàkó báyìí àkíkà. nínú eléyìí tó tún lákàkì lọ́wọ́ mi fún ti tàkókò yìí eléyìí ló wá láti ìpínlẹ̀ Imo níbi àwọn ọ̀dọ́ tí ń bí burúkú kan bí wọ́n ṣe gbẹ̀mí lẹ́nu àwọn tọkọtaya ní ìpínlẹ̀ Imo kí ni tí àwọn tọkọtaya ọ̀hún ṣe wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà òun ló ṣẹlẹ̀ ní abúlé Orogwe níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Òwèrì ní ìpínlẹ̀ Imo lọ́hùn-ún wọ́n ní ìṣẹ̀lẹ̀ gan ló ṣẹlẹ̀ ní ọjọ́ Ajé nígbà tí wọ́n máa sọ dímọ̀ fún àwọn oníròyìn wọ́n ní ohun tó ṣẹlẹ̀ gan ni pé tọkọtaya ọ̀hún òun náà ni pé wọ́n kúndùn láti máa já ọ̀kadà gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà pẹ̀lú ìbọn léwọ́ pistol eléyìí tí wọ́n máa lò láti máa fi ṣọṣẹ́ tí wọ́n sì jí ọ̀kadà gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà wọ́n ní wọn apà míì wọ́n dúnkokò mọ́ àwọn míì wọn aṣọ ẹlòmínà àwọn ọlọ́kadà tán bá gba ọ̀kadà lọ́wọ́ wọn ọ̀hún wọ́n sọ wọ́n di aláàbò ara wọn ní eléyìí gan ló wá mú àwọn ọ̀dọ́ ní agbègbè ọ̀hún láti máa dọdẹ irú àwọn tí ń dánrò ìwà bẹ́ẹ̀ ṣòro wọn ní ọgbà bẹ́ẹ̀ ni bí wọ́n ti ń dọdẹ àwọn tọkọ-tìyàwó ọ̀hún wọ́n ní àwọn tó jẹ́ gbajúgbajà òun náà ni wọ́n ní agbègbè ọ̀hún o ṣùgbọ́n kò wá sẹ́nikẹ́ni tó mọ̀ wípé àwọn ní ń hùwà láabi ọ̀hún lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tí ó sì ṣẹlẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ sátidé lọ́sẹ̀ tó kọjá wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ náà ni pé ìkànnù àwọn ọlọ́kadà ọ̀hún òun náà ni ó lọ sí agbègbè ibi tí wọ́n ti mọ́ já ọ̀kadà gbà lọ́wọ́ wọn tí àwọn yòókù wọ́n sì ti dọdẹ wọ́n jọ ń dọdẹ àwọn kọ̀rọ̀wọ̀sí ọ̀hún ọgbà bí ọlọ́kadà ọ̀hún bó ti débẹ̀ tí àwọn tọkọtaya ọ̀hún tó ń fẹ́ ṣe bí ìṣe wọn láti já ọ̀kadà gbà lọ́wọ́ ọlọ́kadà ọ̀hún ọgbà bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ àtàwọn ọlọ́kadà yòókù tí wọ́n ti ṣí gan bò wọ́n o náà ti jáde sí wọn wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní abẹ̀rẹ̀ sí ní lù wọ́n bí kúkú bí yíyè tí ẹlẹ́mìí mọ̀ fi gbà á lẹ́nu wọn nígbà tí ọ̀rọ̀ wá dé tìgbọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wọ́n wá sọ di mímọ̀ wípé èyí tí àwọn tọkọtaya ọ̀hún ṣe kò dá lóòótọ́ àmọ́ kí àwọn èèyàn máa fi ìdájọ́ sí ọwọ́ ara wọn ọ̀gá ọlọ́pàá kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ó ṣe ìkìlọ̀ fún àwọn èèyàn láti mọ̀mọ́ mú ìdájọ́ lọ́wọ́ ara wọn
àwọn ọ̀dọ́ tínú ń bí àwọn ọlọ́kadà àtàwọn èèyàn tínú ń bí ní agbègbè kan agbègbè Òrèrè ní ìpínlẹ̀ Imo wọ́n ṣekú pa ọkọ àtìyàwó kan tí wọ́n kúndùn nǹkan máa jí ọ̀kadà gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà ní agbègbè ọ̀hún Àkíkà. ìròyìn eléyìí òun ló wá láti ìlú Ọ̀fà nípínlẹ̀ Kwara níbi ọwọ́ àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlú NSCDC bó ṣe tẹ arákùnrin kan bàbá ẹni ọdún mọ́kànléní ọgọ́rin tí wọ́n ń yẹsùn òdù ní o àti àwọn méjì míì wọ́n ní bàbá orúkọ bàbá òun ni Adélékè Ọ̀kẹ́ látàrí pé ó fi tìpátìkúùkù wọ́n fi bá ọmọ ọdún 12 ọmọ léńjeléńjẹ wọ́n fi bá lájọṣepọ̀ nílùú Ọ̀fà tó ń ti àwọn méjì míì náà tí wọ́n fún kan léde Síkírù Lawal àti Moshood Àyìndé tí àwọn méjì jọ jẹ́ ọmọ ọdún 37 bákan náà 37 years old ni àwọn méjèèjì yòókù ọ̀hún. Alukoro fún àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlú NSCDC ní ìpínlẹ̀ Kwara Ayọ̀ọ́lá Michael nígbà tí ó mọ̀ fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ní ọwọ́ wọn gan bàbá burúkú ọ̀hún o látàrí pé ń fi tìpátìkúùkù àti ohun àwọn méjì míì wọ́n jọ fi tìpátìkúùkù bá ọmọ ọdún 12 wọ́n jọ fi bá ní nǹkan papọ̀ ní ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara Àkíkà. Àwọn àgbọ́gbárímù ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí. ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV láti mọ àwọn ìgbà míì tá a bá tún mú àwọn àgbọ́gbárímù ìròyìn náà wá fún yín. ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Bàṣáàrù ń bàbá tó bí mi lọ́mọ. Ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.